Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ léyìí tí ẹ láǹfààní láti máa wà lórí ìkànnì yìí. Ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tá bá ti mú review wá bí eléyìí. Ẹ máa máa láǹfààní láti wò ó. Kí lórúkọ sinimá tí a mú wá fún yín lónìí? Yorùbá sọ wípé Sonso méjì wọn kò gbọ́dọ̀ fojú kanra wọn. Sonso méjì ni o, ìyẹn ni sinimá aládùn, sinimá tó ní suspense ń tà mú wá fún yín ọjọ́ tòní. Gẹ́gẹ́ bí ẹ̀yin ti mọ̀ wípé àwọn ò kí ń hera tí ò bá ti ní ọmọ nínú. Sinimá tó bá lọ́gbọ́n lórí, tó bá kọ́ni lọ́gbọ́n, tó bá kọ́ni lẹ́kọ̀ọ́ yẹn làwọn sábà máa ń mú wá lórí ìkànnì yìí. Tẹ́yin ò bá ti wá wò ẹ sáré lọ tààrà sórí YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Àpáta TV. Àpáta TV bá ti jáde ẹ tẹ̀ Sonso méjì sí. New film ní bẹ́ẹ̀ ni, ó ṣẹ̀ṣẹ̀ já ní àjá àbálẹ̀ ni ó ń gbóná fẹlifẹli. Ẹ tẹ̀ Sonso méjì sí ó máa gbé jáde ní. Àwọn àgbààgbà òṣèré ló wà nínú fíìmù yìí, àwọn bíi Ademola, Amoo, Oyetola, Elemosho, Victoria, Kolawole, àárín Odùbẹ́là, gbogbo wọn ló wà nínú sinimá yìí o. Ọ̀gá ilé iṣẹ́ kan ni o nínú sinimá yìí tó lówó tó bùyà rẹ̀. Bó ti wá lówó tó yẹn, wọ́n ní kinní kan bá àjàwò jẹ́ alápá ẹ̀ tó gùn ju tán lọ ni o. Láàárín àti ìyàwó ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ ọmọ, kì í ṣe páyé ò lóyún o, ṣùgbọ́n bó ṣe ní oyún ló ń bàjẹ́ tó fi wá di wípé oyún tí ó ní yìí ó ti ní bí ọjọ́ bíi mẹ́ta bíi mẹ́rin bíi márùn tó ń jábọ́ tó fi di pé ilé ọmọ ti fẹ́lẹ́. Ó wá di pé ọwọ́ àdúrà ló wà tàbí kó lọ ṣe sọ́rọ́gẹ́sì ló tún fi lè gbọ́ ló lè gbọ́ po ẹ̀. Ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ arákùnrin yìí ò dá ọ̀rẹ́ sí òṣè dúró títí kanra àwọn òṣìṣẹ́ rẹ̀ ló mọ̀ pé sóore lọ̀gá wa. Ọ̀gá ṣe bẹ́ẹ̀ ó gbọ́ ohun tí màmá ń sọ. Màmá ní mo fẹ́ rí ọmọ mi o, àfi kó wáyà mí. Ọ̀gá máa ṣe bí ó máa wáyà mí. Ó wá di Sonso méjì tí ò gbọ́dọ̀ fi jórí jú. Sonso méjì. Ẹ wo fíìmù yìí kò sí ròyìn àfi kẹ́yìn gangan wò ẹ lọ sórí Àpáta TV ẹ tẹ̀ síbẹ̀ Sonso méjì ni ó máa gbé jáde fún yín. Ẹ jẹ́ ká wò, ẹ jẹ́ ká wá comment. Mo fẹ́ rí comment wa. Kí ilẹ̀ tí ẹ rò wípé ilé ayé ọ̀gá ẹ̀ padà máa dà torí pé ó wá di pé ìyàwó méjèèjì ń sìn wọ́n bá gba ilé babaláwo lọ. Ìyàwó kìíní gba oògùn lọ́wọ́ babaláwo, ìyàwó kejì gba oògùn lọ́wọ́ babaláwo. Ó wá di pé wọ́n ṣe competition oògùn nínú ilé lórí ọkọ wọn. Tẹ́lẹ̀ bá fi oògùn fa ọkọ pé wá sùn ọ̀dọ̀ mi lálẹ́ yìí, ìkejì náà tún fi oògùn dá padà. Ṣé orí ọkọ wà ní dàrú báyà bí ẹ̀mí ọkọ gan ò ní bọ́ sí? Kọ́lọ́run kó ṣàánú àwa ọkùnrin ni o, kọ́lọ́run kó ṣàánú wa, kọ́lọ́run bá ṣàánú àwọn ìyá wa yìí náà. Wọ́n olówó fowó ra kú, sárákùnrin yìí ò ti fowó gbé ní tó jù lọ báyìí. Ẹ wo inú sinimá Sonso méjì wá fojú rí nínú ilé arákùnrin yìí o tó di wàhálà sí lọ́rùn ní gidi. Ní apá kejì báwo ló ṣe máa rí gangan? Ṣé ò ní lọ fẹ́ number 3 báyìí? Àbí number 2 náà ni? Tí Sonso méjì wọn táwọn máa fògùn ṣe remote control ẹ̀ bó ṣe máa rí náà ni ṣọ́pọ̀lẹ̀ ò tí ẹ̀ ní dàrú àbó máa dàrú. Ẹ já pàdé ní part 2 sinimá yìí. Tẹ́yin ò bá ti wò ẹ sáré lọ sí Àpáta TV, ibẹ̀ lẹ ti máa rí. Ó wà lórí Àpáta TV. Sonso méjì tí ò gbọ́dọ̀ fojú rí jú ó wà níbẹ̀. Ẹ lọ wò ó, ẹ já jọ sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ gbọ́ kẹ́dà digest ẹ̀. Ẹ̀kọ́ gidi wà nínú sinimá yìí. Ẹ̀kọ́ gidi wà níbẹ̀. Kí ìyàwó máa sọ pé tèmi ni ó jẹ, kí ìyálé máa sọ pé tèmi ni ó jẹ. Káwọn méjèèjì dáná kán dẹ̀ fẹ́ kọ́kọ́ jẹ méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ rí pé nǹkan yan sí nǹkan kìí ṣe rago. Ẹ jẹ́ rọ́wọ́ yín nínú comment section. Ẹ má wá gbàgbé kẹ́ ẹ lè máa rí wa wò. Ẹ bá wa subscribe sórí YouTube tiwa náà. Ẹ bá wa tẹ notification bell. Ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ ẹ comment, ẹ bá wa like, ẹ bá wa share. Ó máa dára fún yín. Ẹ ní rí wàhálà o, ògùn ayé ò ní borí yín. Ẹ dẹ̀ ní rí gbé sọnù bí ò ṣì bí ọmọ. Ẹ ṣe púpọ̀. Ẹ̀yin ẹ bọ́ sẹ́yìn. Níbo náà bọ́ sí? Bébì. Ẹ dìde kúrò níbi ibi báyìí. Ẹ kò jókòó sórí kíní oníkíní. Ọ̀ní sùn dá. Ẹ gbẹ́sẹ̀. Ọ̀ní bá ọdún sẹ́yìn. Ẹ má máa dúró kí nǹkan mi ní. Alábàárò ẹni kejì ìfẹ́ ọkàn. Ìyá mi ọ̀pá kí àlàkí ajímọ̀jẹ̀ nǹkan tó lè. I couldn't sleep. Ṣé nǹkan tó ṣẹlẹ̀ ni wípé wọn náà kó mọ̀ pé holiday la wà
àwọn staff mi wọ́n ti wọlé dé. Èyí security tó dẹ̀ kó relieve tó wà lẹ́nu iṣẹ́ lánàá lórí pé adé náà ni mo wà. Àti wípé àwọn ọjà kan wà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ já síta. Mi ò dẹ̀ lè fọ àwọn ọjà mi lẹ̀ síta. Láìsí èèyàn tó máa ṣọ́. Kó tó ṣẹlẹ̀ nìyẹn. Má bínú ìyàwó mi jọ. Má bínú jọ. Ó tún wá pa ọtí. Bàbá kò rí tèmi. Gbogbo bí mo ṣe ń sọ̀rọ̀ ọ̀dà pọ̀rọ̀ mi ò fi taratara